wọ́n ń ṣe yín báyìí owó àjọ rẹ ti wà lọ́wọ́ mi ibi iṣẹ́ lèmi wà kìnìún bọ̀ tí bá ti kó mi sẹ́yìn bọ̀ kó àjọ rẹ wá kí ní fowó àjọ rẹ ṣe èló náà mú kú múndí àti adélébọ̀ tó ń fẹ́ mọ̀ ràn níwọ́ kìnìún kìnìún bọ̀ kó àjọ rẹ wá tí bá ti kó ṣọ́ọ̀bù ni mo wà. ṣé mẹ́mórí káàdì tí yín ti fúlù ní àbó ti fọ̀mátì dànù orí ẹ̀ ò pé ni kékeré tó ń gé lọ. hello ẹ káàárọ̀ wòlíì ẹ wá sà Kẹ́mi Ọláògùn sà. ìkúlẹ̀ abiyamọ ọ̀gá wòlíì ẹjọ́ mo fẹ́ lẹ́dàá àwọn ọmọ yín bẹ́ẹ̀ yẹn ṣàánú ọ̀gá ò tí jèrè àwọn ọmọọṣẹ́ tí wọ́n ní wọ́n tí jèrè ara wọn pàápàá ẹjọ́ ẹ ṣàánú ẹ má jẹ́ kí ọ̀gá ẹ má jẹ́ kọ́gá kú. ìràpadà ọ̀gá ṣé máa bá wọn sọ̀rọ̀. táyì báwọn yẹn gbogbo. kí lẹ ní wọ́n máa fi ṣe àgbò ọ̀gá wọn sọ pé àgbò. ṣé ọ̀gá tèmi náà sọ. ẹ̀yin ni mò ń sọ ọ̀gá o. mo sọ fún mi pé mo tún fẹ́ ṣèrè bọ̀ mi náà. wòlíì ṣọ́gà tún lè ṣe ìbọn mi sí. tó fẹ́ wọ́wọ́ ńkọ́. ọ̀gá láwọn fẹ́ fọwọ́ wẹwọ́. pẹ̀lú àwọn àgbàlagbà. wọ́n ní pẹ̀lú àwọn àgbàlagbà ọ̀gá wòlíì sọ pé kò sí yẹn. wọ́n sọ pé àwọn máa rà á. wòlíì ẹjọ́ nítorí Ọlọ́run 50,000 tẹ dárúkọ yẹn ti pọ̀ jù ẹjọ́ mo fẹ́ lẹ́dà àwọn ọmọ ibẹ̀ mo fi orí òkè tẹwà bẹ̀yìn ẹjọ́ kò ga san 15,000 ẹjọ́ wòlíì ẹ̀ níyẹ̀ ní sórí burúkú ọ̀gá 15,000 lẹ máa fi sí. 15,000. kò ju 15,000 lọ. kò ju bẹ́ẹ̀ lọ. sọ pé tó bá tún. ẹ wo ọ̀gá ti gbọ́ ṣé ọ̀gá ò ṣáà ní kú ẹ ọ̀gá ìjọ mọ̀jọ́ kó ga kú o ọ̀gá òkè wòlíì ẹ ṣe ayé yóò ní bàjẹ́ ọ̀gá onílé nù nígbà tí ń ṣe ẹ wo bẹ́ẹ̀ ní sórí burúkú o tẹ́ ń kọ́ wa náà lè máa jèrè wa o. ẹ mọ̀ pé ọ̀gá Lúkù àti ọ̀gá Àyìndé ẹ mọ̀ pé gbogbo wọn ti fẹ́ ṣe freedom èmi dẹ̀ ṣe dé mi tí ìmọ̀ṣẹ́ rárá ọ̀gá ẹ̀wò mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ́ẹ̀ yín o ẹ jẹ́ ká ṣe kinní tí wòlíì sọ yìí ẹ ní kúkú òjijì o. ẹ dákun fóònù tó kì sápò bá yan jáde padà. tí fóònù tí mo fi pè é tí wòlíì fi pè mí. irọ́ tí pásítọ̀ fi pè ọ́. òun lè léyìn ọ̀gbìn. mọ́sẹ̀ tí sólà ní fóònù rẹ ni. ṣe lè bátìrì ló ń lò. fóònù wọn wá fi lè sí fún bátìrì fóònù rẹ rèé. olúwa. ṣé bí bátìrì fóònù rèé. wọ́n ti yọ fóònù jáde ní bátìrì ti jábọ́ tó. ọ̀gá Elédùmarè sọ pé kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lẹ́kùn wa tẹ́ bá bá wọn sọ̀rọ̀ ẹ rí i pé wọ́n ń sọ̀rọ̀ bóyá torí pé jẹ́ spiritually ni orí òkè lọ́dẹ̀ tún wà ó wà láì ọ̀gá wọn sọ̀rọ̀. spiritually ni. ọ̀gá wọn sọ̀rọ̀ orí òkè lọ́ wà kò tí fóònù bá ẹyin ò lè mọ. kò sí wàhálà ẹ mọ̀ ṣiṣẹ́ yín lọ. ọ̀gá ṣàṣe kínní yìí o. kí ló dé síbi tó lọ́rọ̀ ara mi ní. dákun mọ́ bínú ọ máa lo fóònù rẹ lọ bẹ́ẹ̀ ni àbí ọ gba bátìrì rẹ. gba bátìrì torí tẹ́lẹ̀ mi bá fẹ́ pè ní ọ̀gá. èmi sì bá fẹ́ máa lo bẹ́ẹ̀ ni. rárá ẹ mọ̀ pé spiritually lélẹ̀. ẹ gbà sá. ẹ ṣé ọ̀gá. yẹ sá. ẹ ṣé ọ̀gá o. ọlọ́run àṣàgbára dọ̀tún. ọ̀gá ṣe kínní yìí o. ẹ má lọ ṣiṣẹ́. bí èèyàn ti gba ọmọọṣẹ́ tó bá jọ ọ̀gá lọ àbí kéèyàn gbé fún bàbá Mùtù mo gbé fún ọ. gbé fún. This is terrible something.